Aláròyé máa wí o. èyí lọ̀rọ̀ tí ọmọ ọ̀dọ̀ àgbà sọ lọ́sẹ̀ yìí. ó mà ṣe o, wọ́n sì ṣe báyìí lu ẹgbẹ́ Afẹ́nifẹ́re fọ́ pátápátá. apá kejì. ohun tí Bọ́lá ṣe tó fi bọ́ lọ́wọ́ ẹ̀gbọ́n Ṣẹ́gun Ọbásanjọ́ lásìkò ìbò tí wọ́n dì ní 2003 ni pé kí àsìkò ìbò tó dé rárá lòun ti já kúrò lẹ́yìn àwọn Afẹ́nifẹ́re. àkọ́kọ́ ni pé arábìnrin wa Kòfó Bọ́knà Akérèlé táwọn àgbààgbà ẹgbẹ́ fi tì í tí wọ́n ní kó jẹ́ igbákejì Bọ́lá Tinubu. Bọ́lá ti lé e dànù. kò sóhun tó fà á ju pé Kòfó ń lọ jíṣẹ́ ohun gbogbo tó ń lọ nínú ìjọba Èkó fáwọn bàbá tó rán níṣẹ́ nítorí àwọn yẹn ni wọ́n fà á lé Bọ́lá lọ́wọ́. Bọ́lá ò fẹ́ yẹn rárá, bẹ́ẹ̀ ló ní Kòfó kì í gbọ́rọ̀ sóhun lẹ́nu. ohun táwọn bàbá Afẹ́nifẹ́re bá ní kó ṣe nìkan ló ń ṣe. nìjà bá dé. ìjà náà lé débi tí wọ́n fi lé obìnrin náà síta. lọ́nà kejì, Bọ́lá kò gbọ́rọ̀ sí alága ẹgbẹ́ AD ìpínlẹ̀ Èkó Ganiu Dáwódù lẹ́nu mọ́ rárá. Ganiu àtàwọn aṣáájú Afẹ́nifẹ́re tó kù ti rò pé gbogbo ohun tí àwọn bá fẹ́ pátá ni Bọ́lá á máa ṣe. àmọ́ Bọ́lá kò ṣe ohun tí wọ́n fẹ́, kò sì jẹ́ kó pẹ́ rárá tó fi jẹ́ kí Gani Dáwódù mọ̀ pé òun ò lè gbọ́rọ̀ sí i lẹ́nu torí kì í ṣe ọ̀gá òun. kí ló fa irú àrífín báyìí? kí ló fún Bọ́lá ní ìgboyà gbogbo ohun tó ń ṣe yìí? ọ̀kan nínú àwọn àbúrò wa ṣàlàyé ọ̀rọ̀ kan fún mi. ọ̀rọ̀ náà bà mí lẹ́rù gidi. ó ní nígbà tí àwọn ń gbọ́ hùrùhùrù pé ìjà ti bẹ́ sílẹ̀ láàrin àwọn bàbá Afẹ́nifẹ́re àti Bọ́lá pẹ̀lú àwọn gómìnà tó kù. ó ní òun lọ sọ́dọ̀ Bọ́lá láti wádìí pé kí ló dé àti pé kí òun lè sọ fún un pé kó má fọ́ ẹgbẹ́ Afẹ́nifẹ́re nítorí ẹgbẹ́ tí gbogbo Yorùbá gbójúlé ni. ó ní ilé lòun ti bá Bọ́lá níjọ́ tí òun wá a lọ, òun sì ṣàlàyé bẹ́ẹ̀ fún un. ṣùgbọ́n Bọ́lá ní kí òun máa lọ, pé àwọn kò lè sọ̀rọ̀ náà níbẹ̀ yẹn, pé tó bá di ọjọ́ kejì kí òun pàdé òun ní ọ́fíìsì, ìyẹn ọ́fíìsì gómìnà lÉkòó. àbúrò wa yìí ní òun lọ nítorí òun mọ̀ pé ewu gbáà ni fún Yorùbá nígbà tí Afẹ́nifẹ́re bá ṣe bẹ́ẹ̀ tó fọ́. ó ní nígbà tí òun débẹ̀ lọ́jọ́ kejì lásìkò tí Bọ́lá dá fóun, ó ní kí òun jókòó sí ẹ̀gbẹ́ kan nínú ọ́fíìsì níbẹ̀. ló wá ní kí ọ̀kan nínú àwọn ọmọ ọṣẹ́ ẹ̀ lọ gbé ìwé ńlá kan fóun kí òun máa kà á. àbúrò wa yìí ní ohun tí òun kọ́kọ́ rí lẹ́yìn ìwé náà bà òun lẹ́rù. orúkọ Afẹ́nifẹ́re ni wọ́n kọ sẹ́yìn ìwé ọ̀hún àti bí òun Bọ́lá ti ń fi owó ran àwọn ọmọ ẹgbẹ́ náà lọ́wọ́. ó ní nígbà tí òun ṣí ìwé ọ̀hún tí òun bẹ̀rẹ̀ sí í kà á pé ó fẹ́rẹ̀ má sí orúkọ àgbàlagbà Afẹ́nifẹ́re kan tí kò sí níbẹ̀. bí wọ́n sì ti ń kọ orúkọ wọn ni wọ́n ń kọ iye owó tí wọ́n ń gbà àti ọjọ́ tí wọ́n gbà á, tí siginéṣọ̀ àwọn èèyàn náà sì máa ń wà níwájú owó tí wọ́n bá gbà. àwọn ẹlòmíràn ti gba owó lẹ́ẹ̀mejì, àwọn míì ti gbà lẹ́ẹ̀mẹ́ta. àwọn tí wọ́n sì jẹ́ olórí ẹgbẹ́ náà owó rẹpẹtẹ ni wọ́n máa ń gbà. àbúrò wa ní òun ka ìwé náà, inú òun bàjẹ́, ṣùgbọ́n síbẹ̀ náà òun sọ fún Bọ́lá pé kó má torí èyí fọ́ Afẹ́nifẹ́re. àbúrò wa yìí ní lóòótọ́ ni Bọ́lá sọ pé òun gbọ́, àmọ́ kò ju oṣù mélòó kan lọ sígbà náà tí Bọ́lá fúnra ẹ̀ fi pariwo síta lásìkò tí kàmpéènì bẹ̀rẹ̀ pé àwọn àgbààgbà Afẹ́nifẹ́re ń wá gba owó lọ́wọ́ òun ni. ìgbà tí òun kò sì fún wọn lówó mọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí bá òun jà. ọ̀rọ̀ náà ká bàbá Ayọ̀ Adébánjọ lára débi tóun náà fi sọ̀rọ̀, bó tilẹ̀ jẹ́ pé àwọn tó kù kò wí kinní kan. Adébánjọ ní ariwo kí ni Bọ́lá ń pa, ṣe bí òun lòun sọ ọ́ di gómìnà, bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe òun ló wọlé. ṣe bí àṣẹ tí òun pa fáwọn tí wọ́n ń ṣètò ìdìbò náà ni wọ́n tẹ̀lé tí wọ́n fi gbéjọba náà fún un. nígbà tí bàbá yìí máa wá ba ọ̀rọ̀ jẹ́, ó ní owó tí Bọ́lá ń pariwo pé òun gbà lọ́wọ́ òun kì í ṣe owó ẹ̀, bẹ́ẹ̀ ni kì í ṣe pé òun ná owó náà dànù. ṣe bí ara òun ò yá, Bọ́lá sanwó ọsibítù tí wọ́n gbé òun lọ sókè òkun ni. bí wọ́n sì ti máa ń ṣe fáwọn tí wọ́n bá ti farasin ìlú wọn nìyẹn. níbí yìí ló ti dàbí pé àwọn kan ti bẹ̀rẹ̀ sí gba ti Bọ́lá tí wọ́n ní ìyẹn ni pé lóòótọ́ làwọn bàbá yìí ń gbowó lọ́wọ́ àwọn gómìnà. wọ́n lóhun tó fàjà láàrin wọn nìyẹn.
èyí ni pé kàkà kí èrò tó tẹ̀lé àwọn bàbá Afẹ́nifẹ́re yìí pọ̀ sí i, pàápàá àwọn ọ̀dọ́ inú ẹgbẹ́ wọn, Bọ́lá ni wọ́n ń tẹ̀lé. Wọ́n kọ̀yìn sáwọn bàbá náà. Wọ́n ní owó tí wọ́n ń gbà káàkiri lọ́wọ́ àwọn gómìnà ló jẹ́ káwọn yẹn rí wọn fín. Níbi ni ìjà àárín Bọ́lá àtàwọn bàbá yìí kò ti ṣe é parí mọ́. Ń lòun bá lọ dá ẹgbẹ́ òṣèlú tirẹ̀ sílẹ̀. Ó pè ní AC Action Congress. Àwọn bàbá Afẹ́nifẹ́re náà bínú. Wọ́n láwọn ò ní torí Bọ́lá fọ́ ẹgbẹ́ AD, ṣùgbọ́n àwọn kò lè fẹgbẹ́ náà wọlé ìbò lÉkòó nítorí Bọ́lá ti fọ́ ọ. Ni wọ́n bá ní kí Dáúdù, alága AD lÉkòó tẹ́lẹ̀, lọ dá ẹgbẹ́ òṣèlú míì sílẹ̀. Wọ́n pe ìyẹn ní PAC. Àwọn Afẹ́nifẹ́re rò pé bíi ti 1999 ni, àmọ́ ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ mọ́. Àwọn èrò ti padà lẹ́yìn wọn, àti pé Ganiu Dáúdù kò rówó ná sí ìbò tiẹ̀ lÉkòó. Ṣé àwọn kì í náwó sí ìdìbò tẹ́lẹ̀? Ọlá Afẹ́nifẹ́re làwọn ń jẹ. Àmọ́ ìbò àsìkò náà ti yàtọ̀. Àwọn èèyàn fẹ́ gbowó. Bọ́lá sì rí owó gidi ná. Owó tí kò sí olóṣèlú kan tó ná irú ẹ̀ lágbègbè yìí rí ni. Owó náà ti pọ̀ jù. Láti orí àwọn tó ṣe kàmpéènì títí dórí àwọn tó dìbò, kò sẹ́ni tí kò jẹun sókè nígbà yẹn. Àṣà tí wọ́n tiẹ̀ ń dá gan nìyẹn, àṣà jẹun sókè. Bó tilẹ̀ jẹ́ pé àwọn bàbá yìí jà fitafita, nígbẹ̀yìn Bọ́lá ló wọlé. Ganiu Dáúdù fìdí rẹmi. Bẹ́ẹ̀ ohun táwọn bàbá náà ní lọ́kàn ni pé tí àwọn bá ti lè gba Èkó padà kúrò lọ́wọ́ Bọ́lá, níbi tí agbára òṣèlú ẹ̀ tán sí nìyẹn, kò sì ní jẹ́ kinní kan lÉkòó mọ́, nítorí àwọn ò tún jẹ́ fún un ní irú àǹfààní tí àwọn ń fún un tẹ́lẹ̀. Kò sì ní lè díje ipò kankan lórúkọ ẹgbẹ́ òṣèlú àwọn. Ó tán fún un nìyẹn. Àti pé wọ́n mọ̀ pé tí àwọn bá ti lè gba Èkó, nígbà tó jẹ́ Èkó lówó wà, àwọn á rí owó ná láti gba ilẹ̀ Yorùbá, torí kíá làwọn gómìnà tó kù máa padà sínú agbo Afẹ́nifẹ́re. Wọn kò ní lè lọ mọ́. Àti pé tí wọ́n bá ti padà dé, gbogbo àṣẹ tí àwọn bá pa fún wọn lókù tí wọ́n á máa tẹ̀lé. Wọn kò ní lè gbọ́ àwọn àgbààgbà ẹgbẹ́ náà lẹ́nu mọ́. Ìyẹn ti dèèwọ̀ fún wọn. Ṣùgbọ́n nígbà tí wọn kò wọlé yìí, gbogbo èrò wọn di òtúbáńtẹ́. Bẹ́ẹ̀ ni kì í ṣe Dáúdù nìkan ni Bọ́lá náà. Ó na Adébánjọ àtàwọn àgbààgbà Afẹ́nifẹ́re tó kù. Agbára sì bọ́ lọ́wọ́ wọn. Gbogbo ìgbà táwọn bàbá Adébánjọ àtàwọn Afẹ́nifẹ́re tó kù fi ń bá Bọ́lá fà á lÉkòó, wọ́n fi àwọn gómìnà ilẹ̀ Yorùbá tó kù sílẹ̀ pé kí wọ́n máa bá Ẹ̀gbọ́n Ṣẹ́gun lọ. Ètò tí wọ́n ṣe ni pé tí wọ́n bá fẹ́ dìbò ààrẹ, wọ́n á dì í fún Ẹ̀gbọ́n Ṣẹ́gun. Bí wọ́n bá sì ti di tiẹ̀ tán, òun náà á fi àwọn ìpínlẹ̀ yòókù tó kù sílẹ̀ fún ẹgbẹ́ AD. Àwọn gómìnà náà á sì máa ṣe ìjọba wọn lọ. Ẹ̀gbọ́n yìí lóhùn ti gbà. Ìyẹn ló sì jẹ́ kí Lam Adésínà ṣáájú ìpolongo Ẹ̀gbọ́n Ṣẹ́gun nílẹ̀ Yorùbá, tí wọ́n ń sọ pé ọmọ wa ni, àfi kí gbogbo Yorùbá dìbò fún un. Bẹ́ẹ̀ ni wọ́n ń kọ́ àwọn èèyàn pé ìbò ààrẹ nìkan ni kí wọ́n dì fún ẹ̀gbọ́n yìí o. Bó bá ti di ti àsìkò ìbò gómìnà, àwọn gómìnà ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀, àwọn ti ẹgbẹ́ AD nìkan ni kí wọ́n dìbò wọn fún o. Ètò tí wọ́n ṣe nìyẹn, tí inú gbogbo wọn sì jọ ń dùn pé àwọn á dìbò fún Ẹ̀gbọ́n Ṣẹ́gun. Àwọn gómìnà AD, ìyẹn Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, Lam Adésínà, Bísí Àkàndé, Adéfarati àti Níyì Adébáyọ̀ á sì tún padà sípò wọn. Àmọ́ ohun tí àwọn àgbààgbà Afẹ́nifẹ́re yìí rò kọ́ ni wọ́n tọ́wò. Gbogbo bí àwọn ti ń gbèrò láti ran Ẹ̀gbọ́n Ṣẹ́gun lọ́wọ́, ohun tóun rò ní bí òun ṣe máa gba agbára lọ́wọ́ wọn, tíjọba ilẹ̀ Yorùbá padà bọ́ sábẹ́ ẹgbẹ́ òṣèlú tiẹ̀, ìyẹn People's Democratic Party PDP. Nídìí èyí, ètò gbogbo ti parí kó tó dọjọ́ ìdìbò. Ẹnìkan náà tí Ẹ̀gbọ́n Ṣẹ́gun rò pé ó lè fóun ní wàhálà ní Ọ̀ṣọ́bà. Bó sì ti dìbò tán láàárọ̀ ló ti lọ jókòó tìyẹn nínú ilé ẹ̀, tí kò jẹ́ kó jáde lọ síbì kan, tó jẹun ọ̀sán, tó tún tayò, tí Ọ̀ṣọ́bà ò rí bí jáde lọ wo àwọn tí wọ́n ń dìbò rárá. Nígbà tó fi máa kúrò lọ́dọ̀ ẹ̀ nírọ̀lẹ́, Gbénga Daniel ti PDP ti wọlé lógún. Bó ṣe ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá pátá nìyí, táwọn tó díje lábẹ́ PDP, Ládọjà lọ́yọ̀ọ́,
Lagun lọ́ṣun, Òní lẹ́kìtì àti Àgàgù londo gbàjọba lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ AD ni wọ́n bá sọ àwọn àgbà Afẹ́nifẹ́re yìí sí kòròfo níbi tí ìṣubú àwọn Afẹ́nifẹ́re ti bẹ̀rẹ̀ nìyẹn nítorí ìjà tí wọ́n jà níjọ́ náà ni kò tán títí dòní yìí nítorí látìgbà yẹn lẹ́gbẹ́ Afẹ́nifẹ́re ti pín yẹlẹyẹlẹ. Ẹ máa bá mi bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀.